Elerin tiluu Erin-Ile nípínlẹ̀ Kwara, Ọba Adésóyè Adébọ̀wálé Jímọ̀ ti gbọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí. Gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara ló gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé Ọba Adésóyè Jímọ̀ lọ́wọ́ lónìí ọjọ́ àbámẹ́ta tí í ṣe Sátidé ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2024. Gbọ̀ngàn ńlá ti Big Council Chamber tó wà nílé ìjọba tó wà nílùú Ìlọrin ni ètò ọ̀hún ti wáyé. Níbẹ̀ ni gómìnà Abdulrazak ti gba ọba tuntun náà lámọ̀ràn láti lo ipò rẹ̀ láti fi mú ìdàgbàsókè, ìṣọ̀kan, ìfẹ́ àti àlàáfíà bá ìlú tó jọba lé lórí. Fún ìlọsíwájú ìpínlẹ̀ Kwara lápapọ̀. Báyìí ni ètò ọ̀hún ṣe lọ. Thank you so much, beautiful people and wonderful people in the house. Gbogbo àwọn oyè yìí ni wọ́n ti fi dá gómìnà Abdulrazak lọ́lá lórí àwọn ipa àti ìdàgbàsókè tó mú bá ìpínlẹ̀ Kwara. Congratulations. Ó dúpẹ́ lọ́wọ́ ọba aláyé náà tó sì fi ẹ̀mí ìmoore hàn tó sì ní ìtẹ̀síwájú ìpínlẹ̀ Kwara ló jẹ òun lógún. Excellency, Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.